ó ti ṣẹlẹ̀ ṣẹ́yìn náà ti gbọ́ ẹ tí ì gbọ́ àbí ó dà ẹ̀sùn mọ́ bí àwọn ará Ìjẹ̀bú wọ́n ti deny K1 The Ultimate o wọ́n ní irọ́ ló ń pa wọ́n ní kì í ṣe ọmọ ọba rárá àti rárá ni wọ́n láwọn tí K1 The Ultimate gbowó fún wọ́n láwọn ló ń tàn jẹ́ o tó ń fi lọ́kàn balẹ̀ wípé ọmọ ọba ni ó kì í ṣe ọmọ ọba o ó sí nínú ẹbí wa rárá àwa ò mọ̀ ẹ́ rí rárá àwọn ẹbí tí K1 The Ultimate tó ń kílèmù wípé ọmọ ẹbí yẹn ọmọ ilé yẹn lòun ń ṣe gbogbo àwọn ẹbí gbogbo àwọn ọmọlé ọ̀hún wọ́n ti fò jáde o wọ́n láwọn ò mọ K1 The Ultimate rí àwọn ò mọ̀kolo ẹ̀ lọ́yọ̀ọ́ kì í ṣọmọ ẹbí àwọn kò sí lágboolé àwọn rárá kì í ṣọmọ ọba lọ́dọ̀ àwọn tí ó gbowó fún ni wọ́n ń tàn jẹ wípé ọmọ ọba ni rárá àti rárá K1 The Ultimate kì í ṣọmọ ọba o kì í ṣọmọ agboolé àwọn ó lágbára ẹ wo ẹ mú kàlẹ́ towó ẹ mú kàlẹ́ tọmọ ẹ mú Tàìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ká tún jọ gbádùn mùkútùnú fọ́nrán yìí lónìí ó kún fọ́fọ́ ni o ẹ káàbọ̀ padà sí Gist Entertainment TV. ó dáa náà kí n tó kán ságbami ìròyìn ẹ jẹ́ kí n mú fọ́nrán tí àwọn ẹbí Fùsẹ̀ǹgbùà tí wọ́n sọ eléyìí tí wọ́n fi deny K1 The Ultimate ẹ jẹ́ n mú wá sétígbọ̀ gbogbo wa kẹ́ ẹ bá lè mọ̀ pé ó kọ́ sísọ. rárá àtọ́ni ẹ̀gbọ́n ìyá mi gangan nìyá Ẹlẹ́gùṣí yẹn kò bí wọn rárá ni so kí bá ní òun ọmọ ìyá Ẹlẹ́gùṣí fún ọ̀rá o bí tó sàn bàbá ńlá mi so tábẹ́rẹ́ tó gbowó lọ́wọ́ ẹ̀ kó lọ dáwọ́ ẹ̀ padà fún un tó bẹ́ẹ̀ láwọn kọ́kọ́ ń pa ẹ̀ o. adúpẹ́ lọ́wọ́ ní fún ilé bàbá ẹ̀ mọ́ àmọ́ ń pa nǹkan tó ṣe àwọn ọmọ bàbá ìyá Ẹlẹ́gùṣí yẹn ìyá Ẹlẹ́gùṣí ò wà orí bàbá ẹ̀. ìyá Ẹlẹ́gùṣí ò mọ̀ nípa òbí wọn rárá àtọ́ni ẹ̀gbọ́n ìyá mi gangan nìyá Ẹlẹ́gùṣí yẹn kò bí wọn rárá ni so kí bá ní òun ọmọ ìyá Ẹlẹ́gùṣí fún ọ̀rá o bí tó sàn bàbá ńlá mi so tábẹ́rẹ́ tó gbowó lọ́wọ́ ẹ̀ kó lọ dáwọ́ ẹ̀ padà fún un. ṣe báyìí náà ti gbọ́ wọ́n ní kí Wasiu Ayinde K1 The Ultimate kó lọ wá ojú olórí bàbá rẹ̀ lórí àwùjọba àwùjalẹ̀ àwùjọba àwùjalẹ̀ ṣé bí gbogbo wa náà la mọ̀ wípé látìgbà tí ọba àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú tí bàbá ti gbéṣẹ̀ ni wọ́n ti ń gbìyànjú láti yan àwọn ọmọ oyè lọ́lọ́kan òjọ̀kan eléyìí tí wọ́n lẹ́tọ̀ọ́ láti bọ́ sórí àpèrè àwọn baba ńlá baba wọn tí gbogbo àwọn tí wọ́n sì nífẹ̀ẹ́ sí tí wọ́n ti ń sọ wípé àwọn nífẹ̀ẹ́ sí àmọ́ láìpẹ́ yìí òun náà ni a rí gbajúgbajà òǹkọrin fújì Alhaji Wasiu Ayinde Marshal K1 The Ultimate tí bàbá náà fi interest wọn yẹn èròǹgbà wọn láti jíde fún ipò Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ọmọ ọba tó wá láti ìdílé ọba kódà gan-an nínú àwọn òde eré tí K1 The Ultimate lọ ni K1 The Ultimate tún fi èròǹgbà láti jẹ́ Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú tó fi hàn níbẹ̀ ni bàbá ti sọ pé ọmọ ọba lòun o kò dẹ̀ sọ̀rọ̀ fún ẹjọ́ wẹ́wẹ́ ọmọ ọba ń lòun ṣùgbọ́n ọ̀rọ̀ mà ti di búlẹ̀búlẹ̀ o ọ̀fọ́n sì ti fẹ́ tọ̀ sínú gbẹ̀gìrì o bẹ́ẹ̀ ni àwọn ìdílé tí wọ́n máa ń jọba ní ìlú Ìjẹ̀bú eléyìí tí K1 The Ultimate tí bàbá kílèmù wípé òun ti wá tí wọ́n ń pè ní Fùsẹ̀ǹgbùà náà ni wọ́n ti fò síta tí wọ́n sì ṣe fọ́nrán láti deny K1 The Ultimate wọ́n ní wọ́n pé láti bo síbo náà ṣé wọ́n máa pín tan ajá kó lọ kan lè mọ́ọ̀mù ni wọ́n ní Wasiu Ayinde ṣé ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni wípé ọmọ ìdílé Fùsẹ̀ǹgbùà lòun ni látijọ́ tó ti ń kọrin tó sì ti ń kira rẹ̀ kó máa fi Fùsẹ̀ǹgbùà kira rẹ̀ rí káwọn gbọ́ rí ó ṣe wá di wípé ìgbà tí ó fẹ́ díje fún ọba nílùú Ìjẹ̀bú ń ló ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé ìdílé Jàdíàrà Fùsẹ̀ǹgbùà òun lòun ti wá o wọ́n ní kò sí ní tó jọ irọ́ pátápátá irọ́ funfun ni Wasiu Ayinde ń pa kì í ṣọmọ ẹbí àwọn kò máa tí ì tán síbẹ̀ wọ́n ní gbogbo ọmọ ìdílé àwọn pátápátá ńlá wọn ní káàdì àmì ìdánimọ̀ àwọn èyíùn ID káàdì wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ Alhaji Wasiu Ayinde K1 The Ultimate pé káàdì ìdánimọ̀ títí wọn gangan dà tó ń ṣàfihàn wípé ọmọ ìdílé Fùsẹ̀ǹgbùà yìí gan ni wọ́n ní wọ́n béèrè káàdì lọ́wọ́ Alhaji Wasiu Ayinde K1 The Ultimate o tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ ìdílé yìí ni wọ́n káàdì ìdánimọ̀ wọn
òun dà. Kò mà tún tán síbẹ̀ wọ́n tún ń bi wọ́n wípé ó dà tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ńlẹ̀ wá láti ìdílé Jàdíàrà yìí wọ́n tún ń bi wọ́n wípé igun ìlàwó gan-an nínú Jàdíàrà ni wọ́n ti wá. Ó dà ta ni unity head ibi tí K1 The Ultimate tó ti wá. Èyí àtàwọn ìbéèrè ọlọ́kan òjọ̀kan ni wọ́n ti dà bo Alhaji Wasiu Ayinde K1 The Ultimate lórí kíni gan, lórí pé bàbá pé ìdílé òun gan lòun ti wá o tóun ó sì fi jíde fún ipò Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú. Ẹ wo ẹ̀yin tèmi àfàìmọ̀ o kó má jẹ́ wípé èròǹgbà Alhaji Wasiu Ayinde K1 The Ultimate láti jẹ́ Àwùjalẹ̀ tuntun tìlú Ìjẹ̀bú yóò forí ṣọpọ̀ o torí pé gbogbo àwọn ẹbí wọn tí wọ́n sọ pé ibẹ̀ làwọn ti wá gbogbo wọn ni wọ́n ti ń tú jáde báyìí tí wọ́n ní rárá o àwọn ò mọ̀ wọ́n rí. Ẹ̀yin tèmi lórí ìkànnì yìí ẹ máa bá ń drop comment yín sábẹ́ comment section fídíò yìí kí lẹ rí sí in tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nílùú Ìjẹ̀bú àti Alhaji Wasiu Ayinde K1 The Ultimate àti ipò Àwùjalẹ̀ tí bàbá náà fẹ́ jẹ. Mo mọ̀ pé yóò ti máa rú wúyẹ́wúyẹ́ lọ́kàn yín. Ẹ jẹ́ á pàdé lábẹ́ comment section fídíò yìí bó o ló ti rí lọ́kàn yín gan. Àmọ́ kí n tó lọ n tí àwọn ẹbí Fùsẹ̀ǹgbòà tí wọ́n ń sọ bí wọ́n ti dènà Alhaji Wasiu Ayinde Olúayé Fújì K1 The Ultimate tiwantiwa ń mú fún yín lẹ́ẹ̀kan sí i. Bákan náà àhesọ àhegbọ́ ń lọ wípé èèyàn ó ti wá máa ru orin sórí kó tún máa wá fi ẹsẹ̀ wá ihò ìrẹ̀bí. Wọ́n ní kò yẹ kí Alhaji Wasiu Ayinde kó tún pé òun ò tún máa díje àbí pé òun ò tún lọ jẹ ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú kankan mọ́ o pẹ̀lú gbogbo ọlá pẹ̀lú gbogbo ohun tí Ọlọ́run ọba mi tó ṣe fún Alhaji Wasiu Ayinde K1 The Ultimate. Ẹ ṣáà ti mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í sábà dùn lẹ́nu tèmi. Ó yá ẹ máa fi sí abẹ́ àríwísí comment section fídíò yìí bó bá ti rí lọ́kàn tí yín gan o. Ìyá Ẹlẹ́gùṣí yẹn ìyá Ẹlẹ́gùṣí Orí bàbá ẹ̀. ìyá Ẹlẹ́gùṣí ò mọ̀ nípa kò bímọ rárá. Àtọ́ni ẹ̀gbọ́n ìyá mi gangan ni ìyá Ẹlẹ́gùṣí yẹn kò bímọ rárá ni. So kí bá ní òun ọmọ ìyá Ẹlẹ́gùṣí fún ọ̀rá o. Bí tó sàn bàbá ńlá mi. So tábẹ́rẹ́ tó gbowó lọ́wọ́ ẹ̀ kó lọ dáwọ́ ẹ̀ padà fún un. Dúpẹ́ láwọn kọ́kọ́ pa ẹ̀ o. Adúpẹ́ lọ́wọ́ ní fún rárá. Àtọ́ni ẹ̀gbọ́n ìyá mi gangan ni ìyá Ẹlẹ́gùṣí yẹn kò bímọ rárá ni. So kí bá ní òun ọmọ ìyá Ẹlẹ́gùṣí fún ọ̀rá o. Bí tó sàn bàbá ńlá mi. So tábẹ́rẹ́ tó gbowó lọ́wọ́ ẹ̀ kó lọ dáwọ́ ẹ̀ padà fún un. Dúpẹ́ láwọn kọ́kọ́ pa ẹ̀ o. Adúpẹ́ lọ́wọ́ ní fún ilé bàbá ẹ̀gbọ́n àmọ́ ń pa nǹkan tó ṣe àwọn ọmọ bàbá Adébáyọ̀. Ìyá Ẹlẹ́gùṣí yẹn ìyá Ẹlẹ́gùṣí orí bàbá ẹ̀. ìyá Ẹlẹ́gùṣí ò mọ̀ nípa kò bímọ rárá. Àtọ́ni ẹ̀gbọ́n ìyá mi gangan ni ìyá Ẹlẹ́gùṣí yẹn kò bímọ rárá ni. So kí bá ní òun ọmọ ìyá Ẹlẹ́gùṣí fún ọ̀rá o. Bí tó sàn bàbá ńlá mi. So tábẹ́rẹ́ tó gbowó lọ́wọ́ ẹ̀ kó lọ dáwọ́ ẹ̀ padà fún un. Dúpẹ́ láwọn kọ́kọ́ pa ẹ̀ o. Adúpẹ́ lọ́wọ́ ní fún